àfi sọ pé ṣó dáàmọ̀ èmi ti dáàmọ̀ ó ti là tó bá ti dáàmọ̀ aṣọ́rẹ́ aláàánú ní ìjàre ó pọ̀ láǹrẹ̀wájú nọ́mbà wí ṣó dáàmọ̀ èmi ti dáàmọ̀ ó ti là tó bá ti dáàmọ̀ aṣọ́rẹ́ aláàánú ní ìjàre ó pọ̀ láǹrẹ̀wájú nọ́mbà wí fẹ́nu alẹ́ tí ń bá bọ̀ ni ó ti pẹ́járe bà mí Àdìsá ṣóni wálẹ̀ tí ń bá bọ̀ ni ó ti pẹ́járe bà mí Àdìsá ti dìbò odò bàbá onílé ńlá l'Àbújá ó tún ní ní Èkó ó tún ní ní Ìlọrin kó síbi tí yóò gbà ẹ́ onílé púpọ̀ èèyàn bá wá sí ọ̀gá ńlá Aláàjì Pasuma mi Àjíbọ́lá kò sígbà tí yóò gbà ẹ́ onílé púpọ̀ láti ẹ̀rí òkè òkun aláyé fífẹ̀ ọ̀gá wa jí Saoty Arewa Abíọ́dún orin bàbá ni máa fi kọrin fún Àdìsá ti ìdìbò odò kíyẹn máa jẹ́ àpọ́nlé fọ́gà wa Ọlọ́run má kánjú bá ẹ o Àdìsá òwúlò bàrà ọ̀run Ọlọ́run má kánjú bá ẹ o òwúlò bàrà ọ̀run iṣẹ́ tọ́lọ́run dá ẹ fún o dọ́là ilé ayé níṣẹ́ ọ̀hún wa o bàbá ń bó dọ́là sọ pé wà á jẹ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ọjọ́ ilé ìdáná dalẹ̀ ni ó yá sọ pé nílá ńlá ló ná ṣọmọye tí dọ́là jẹ́ Àdìsá ti dìbòdò sọ pé nílá ńlá ló ń bó láàrin iwájú ti dìbòdò sọ pé ọpẹ́ yẹ mí. Tẹ́mẹ́lẹ̀. Adúpẹ́ a máa gba ọpẹ́ a máa dúpẹ́ ọpẹ́ náà ni ó máa tẹ̀síwájú láàyè yìí a ní rí ìbànújẹ́ láéláé. Nígbà tí àwíyé ń kí tìdíbodò nígbà náà ni bàbá ọgbẹ́ wọlé emeritus prof Alhaj Saoty Arewa Alhaji wa Saoty Arewa.